ọdẹ o lábẹ́ ọdẹ làbọ́mọ ọdẹ lábẹ́ ọ̀gẹ̀dẹ̀ lábẹ́ ẹ̀gbá lábẹ́ ọdẹ làbọ́mọ ọdẹ lábẹ́ ọ̀gẹ̀dẹ̀ lábẹ́ ẹ̀gbá lábẹ́ ọdẹ làbọ́mọ ọdẹ. kọ́lọ́hún má jà súra wa o kọ́lọ́hún má jà súra wa àgúnmọ́ àsìkò ìsálátọ̀ sí. kọ́lọ́hún má jà súra wa. irú àsìkò ìsúnmùmí ní. kọ́lọ́hún má jà súra wa. ẹ jẹ́ àjọ máa fẹ́ra wa o ẹ jẹ́ àjọ máa fẹ́ra wa ẹ jẹ́ àjọ máa fẹ́ra wa o ẹ jẹ́ àjọ máa fẹ́ àtọmọ Ìbàdàn àtọmọ Èkó ẹ jẹ́ àjọ máa fẹ́ àtọmọ Ìbàdàn àtọmọ Èkó ẹ jẹ́ àjọ máa wá. èmi náà yá gbé kan pọ̀n o èmi náà yá gbé kan pọ̀n ìyàwó mi bíbèjì èmi náà yá ìyàwó mi bíbèjì. mo dénú gbogbogbò nú gbó ló pa lọ́lọ́ o Àjàní mo dénú jù gbogbo jù ló sùn lọ Àjàní mo tún wá lọ sáàrin ìlú mo lọ sáàrin ìlú o mo rí gbogbo ènìyàn tádorí kodò mo bi wọ́n pé kí ló ṣẹlẹ̀ níbẹ̀ wọ́n pé igi ti dá lóko para lé ajá ti jì nílé ó ṣe bẹ́ẹ̀ ó pè wọ̀nà eku kọ eku òkè bí eku mọ́ o ẹyẹ kọ ẹyẹ òkè bí ẹyẹ mọ́ ọmọ ènìyàn ò tún wá fọ̀hún bí èèyàn mo pé kí ló dé mo pé kí ló ṣẹlẹ̀ kẹsàlàyé fún gbogbo mùtúmù wa ètò ààbò ó ti wá di mi eégún nílẹ̀ yìí o ọmọ ilé ẹ̀kọ́ ò lè lọ ilé ẹ̀kọ́ mọ́ ilé ìjọsìn tó yẹ kó tún jẹ́ bí ààbò fún wa ó tún wá di ibi tí ń bà yàn lẹ́rù kí láti ṣèyí sí o kí láti ṣèyí sí gbogbo jàmá o ó tójú sún wa àní mò ń lọ mò ń bọ̀ lọ́kọ́ sọ fáyà rẹ̀ nílé kò mọ̀ wípé òun ò ní padà wálé mọ́ ó ń lọ sóko wá jẹ nítorí kẹ́bí ó lè jẹ kára ó lè jẹ kára ó lè jẹ nítorí rẹ̀ ló fi lọ sájò jàre ṣùgbọ́n kò mọ̀ pé ìrìn àjò àlọ́dé lòun lọ lọ́jọ́ yẹn ẹ̀ wá rí bó láti ṣèyí sí gbogbo mùtúmù wa àfi ká ké pe Olódùmarè kó bá wa túlẹ̀ yìí ṣe kó jẹ́ kí eku ó ké bí eku kó jẹ́ kí ẹyẹ ó ké bí ẹyẹ kọ́mọ ènìyàn ó tún máa ń fọ̀hún bí èèyàn. Now let's go to the entertainment section. ẹ̀yin ọkùnrin o lónìí mo lóyún ẹ̀wì síkùn mi bí ó dánmọ́ ò tí mọ̀ ẹ̀yin ọkùnrin olójú kò mú ọ lọ ẹ ṣọ́ra fóbìnrin obìnrin lọ̀dàlẹ̀ obìnrin lè ké ẹ jẹ́ ṣọ́ra fóbìnrin ẹ jẹ́ ṣọ́ra fóbìnrin o ẹ jẹ́ ṣọ́ra fóbìnrin gbogbo ọkùnrin ẹ tẹ́tí ẹ gbọ́ gbogbo ọkùnrin ẹ tẹ́tí ẹ gbọ́ o gbogbo ọkùnrin ẹ tẹ́tí ẹ gbọ́ ẹ tún jẹ́ ṣọ́ra fọkùnrin o ẹ jẹ́ ṣọ́ra fọkùnrin gbogbo obìnrin ẹ tẹ́tí ẹ gbọ́ ọkùnrin lọ̀dàlẹ̀ ọkùnrin lè ké obìnrin lọ̀dàlẹ̀ obìnrin lè ké o obìnrin lọ̀dàlẹ̀ obìnrin lè ké. àní lọ́jọ́ kan ni mo jókòó níbi tí mo gbé tayò pẹ̀ láwọn ọ̀rẹ́ mi ọmọ àlárẹ̀ òde ṣàdédé ni mo róbìnrin ọ̀hún ó pupa ó rẹwà ó rí rùmùrùmù ó dáa gan mo wá sọ fún ọ̀rẹ́ mi pé mo fẹ́ lọ lè étọ̀ ni mo sọ fún wọn wọ́n sọ pé Àjàní àmọ́ ibi tó ń lọ olójú mọ́mọ́ obìnrin ibi tó bá ń lọ ni kó wí fún wa èmi ò ṣe bí ẹ pé mo gbọ́ ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ mo sáré tètè mo wá lọ bóbi ọ̀hún lójú ọ̀nà mo ní kí ló kọ ọ̀rẹ́ tí ń jẹ́ o ó pé wàlẹ̀wà ló kọ táwọn òbí sọ̀hún àwọn ọ̀rẹ́ òun wọn a sì mọ̀ pò òun níwà mo bá tún gbọ́ yìí tán
mo bá tún mú ewì dídùn sí ti ìyànmọ́ aláyọ̀dẹ mo pé wà lẹ́wà ojúgun ege arẹwà lóbìnrin ẹni ọkùnrin pàdé tó bú sẹ́kún ó ní bẹ́ẹ̀ yóò jáyé ẹni a sì jálè ẹni níbo ní ṣeré bàbá tó bí ọlọ́mọ mo bá kì í ó sọ pé ọmọ Ìbàdàn sálòhun Ìbàdàn méṣe ọgọ nílé Olúyọ̀lé ọmọ àjẹgbíyó ọmọ àbí tó ṣe wíwọ Ìbàdàn májàmájà bí ìtọ́jọ́ sí èyí tí bàbá yìí já àdúgbò gbogbo ológun Ìbàdàn ẹ̀mẹ̀ṣẹ̀ ẹ̀rọ ẹ̀gọ̀ ibi agbẹ́ pẹ́pẹ́pẹ́ ìdí àpẹ́ níjẹ́ ibi tá a gbé dì sí lápẹ̀ lókè Agodi ibi tá a gbé pọ́n wọn lọ́bẹ̀ là ibẹ̀ là ń pè ní gbé ńlá níbi tá a gbé tún wọn káká ibẹ̀ ní ìtútàbà Ìbàdàn ló sọ pé lè bàbá òun mo wá kì í lọlé o mo wá sọ pé mo ní ń lọ Àjàní mo tẹ̀ lóbìnrin ọ̀hún títí bó bá di tùmọ́rò òun ó máa sọ yókù ẹ jẹ́ ṣọ́ra fóbìnrin o ẹ jẹ́ ṣọ́ra fóbìnrin gbogbo ọkùnrin ẹ tẹ́tí ẹ gbọ́ gbogbo ọkùnrin ẹ tẹ́tí ẹ gbọ́ o ẹ jẹ́ ṣọ́ra. Thanks for listening.